Ẹ jáwọ́ nínú iṣẹ́ yahoo, ó ń ba orúkọ orílẹ̀-èdè yìí jẹ́ lágbàáyé. Olùkóyèdè pàrọwà sí àwọn ọ̀dọ́. Alága àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú báṣubàṣu EFCC, Ọlá Olùkóyèdè, ti sọ pé bí àwọn olùdókòwò láti ilẹ̀ òkèèrè kò ṣe wá sí Nàìjíríà mọ́ kò ṣẹ̀yìn bí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ṣe sọ iṣẹ́ lílu jìbìtì lórí ẹ̀rọ ayélujára di bárakú báyìí. Níbi ètò kan tó wáyé nílé ìjọba ní Àsàbà nípínlẹ̀ Delta lọ́jọ́ Monday tó kọjá, ní Olùkóyèdè, ẹni tí adelé alákòóso àjọ náà ní Benin ṣojú fún, ti ṣàlàyé pé ìwà yahoo ti kó ẹrẹ̀ bá orúkọ orílẹ̀-èdè yìí lágbàáyé. Ó ní ọ̀pọ̀ ọ̀dọ́ ni wọ́n ti ba ọjọ́ ọ̀la ara wọn jẹ́ nípasẹ̀ yahoo ṣíṣe yìí, bẹ́ẹ̀ ni wọ́n sì ti ṣàkóbá fún orílẹ̀-èdè Nàìjíríà. Olùkóyèdè sọ síwájú pé púpọ̀ àwọn olùdáṣẹ́sílẹ̀ kò lè wá sí Nàìjíríà mọ́ nítorí ìbẹ̀rù àwọn ọmọ yahoo, bẹ́ẹ̀ ni àwọn olùdókòwò kò nígbàgbọ́ nínú orílẹ̀-èdè yìí mọ́, eléyìí tí kò fún àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ láǹfààní láti rí ibi tí wọn yóò ti ṣiṣẹ́. Ọ̀gá àgbà àjọ EFCC yìí wá rọ àwọn ọ̀dọ́ láti jáwọ́ nínú ìwà lílu jìbìtì lórí ẹ̀rọ ayélujára. Ó ní àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí jáfáfá, wọ́n ní ọpọlọ pípé, wọn kì í ṣèmẹ́lẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn àmúyẹ tó mú kéèyàn rọ́wọ́ mú káàkiri àgbáyé.